kámẹ́rà aṣòfófó tó wà ní báǹkì Abdullahi lọ fọwọ́ yí tí wọ́n fi mú un ló bá lọ́rọ̀ òun kì í ṣojú lásán. Saheed Abdullahi ti dèrò ilé-ẹjọ́ o. kámẹ́rà ilé ìfowópamọ́ First Bank ẹ̀ka tìlú Ìlọrin ló lọ́ọ́ fọwọ́ yí sódì tí wọ́n fi mú un ló bá níṣẹ́ ayé ni. lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 11 oṣù kejìlá ọdún 2022 yìí ni ọlọ́dẹ tó ń ṣọ́ ilé ìfowópamọ́ náà torúkọ rẹ̀ ń jẹ́ Jímọ̀ pé àwọn ọlọ́pàá ó ní kí wọ́n wá mú Saheed fẹ̀sùn pé ó wọnú báǹkì láì nídìí pàtàkì tó sì ń hùwà kò tọ́ nípa fífọwọ́ yí ẹ̀rọ aṣòfófó tó wà ní báǹkì náà. ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 13 oṣù yìí ni wọ́n taari rẹ̀ ré kóòtù. Jímọ̀ ṣàlàyé fádájọ́ pé níbi tó ń jókòó sí lòun ti ń wo Abdullahi lọ́ọ̀kan tó ń fọwọ́ yí gbogbo kámẹ́rà alamí tó wà níbi àwọn ẹ̀rọ ATM èyí ló mú kóun fà á lé ọlọ́pàá lọ́wọ́. adájọ́ béèrè lọ́wọ́ Abdullahi pé ṣé lóòótọ́ ló ń fọwọ́ yí kámẹ́rà náà ó ní lóòótọ́ ni ṣùgbọ́n aláǹtakùn lòun fẹ́ fọwọ́ ré dànù tí ọwọ́ òun fi ń yí kámẹ́rà. ó tún sọ fún adájọ́ pé òun ò gbádùn dáadáa àwọn òbí òun sọ pé ayé ń ṣe òun kódà òun lè máa ba gbogbo nǹkan tó wà láyìíká jẹ́ tí kinní náà bá gun òun tán nígbà míì. iṣẹ́ bíríkìlà ni afurasí náà lòun ṣe ó ní owó lòun fẹ́ gbà lẹ́nu ATM ṣùgbọ́n òun gbàgbé káàdì sílé ni wọn kò ṣe bá a lọ́wọ́ òun. adájọ́ Lawal Ajíbáyé gba béèlì afurasí náà pẹ̀lú $50,000 náírà 50,000 naira pẹ̀lú onídùúró méjì tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀. lẹ́yìn èyí ló sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 12 oṣù kejìlá ọdún 2022. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá lóníròyìn.